Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ káàsán gbogbo ọmọ káàárọ̀ oòjíire. A kí yín o, èní ni on the 28th oṣù kẹfà ọdún ya 2025. Àtúbẹ̀ oko wòlíì ní weekend ní Sátidé. Àmú wọ̀nba ilé ìtàtúrì àmújáde láti inú oko lọ́sàn-án. Àní ká fi sí pot, ká fi sí ikù lọ́sàn-án yóò tètè ní rí pé ilẹ̀ gbẹ díẹ̀. So tí ilẹ̀ bá dẹ̀ ti gbẹ á bomi sí. Omi tá fẹ́ bù sí ni tí ó jẹ́ èrè oko wa tí a lọ bẹ́ àgbàdo náà sí. Ẹ ṣé o, ẹ kú àdúró tí Koiki Media o. Gbogbo ẹ̀yin fans wa, a kí yín o. A kú weekend o, weekend ní òní weekend wa o. Lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorstep.